Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ti fi ojú àwọn afurasí ọ̀daràn méjì Felarun Oluwasegun àti Fakorede jelili bá ilé-ẹjọ́ Federal High Court 2 tó wà ní Òkè-Mọ́sàn nílùú Abẹ́òkúta lónìí ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2023. Wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n bá òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè jà lọ́jọ́ 21 oṣù kejì ọdún 2023 nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn lábẹ́ òfin lágbègbè Owóyẹlé Ìgbógìlà ní àríwá Yewa, ìpínlẹ̀ Ògùn. Wọ́n tún kó ìrẹsì báàgì 37 wọlé lọ́nà àìtọ́. Ẹ̀sùn kẹta ni pé wọ́n bá ẹrù òfin lákàtà wọn lọ́nà àìtọ́ tí èyí sì mú kí wọ́n ṣẹ̀ sí òfin Nàìjíríà ti ọdún 2004. Bó tilẹ̀ jẹ́ pé Felarun àti Fakorede ní àwọn kò jẹ̀bi ẹ̀sùn náà, tí agbẹjọ́rò wọn sì bẹ adájọ́ Adémọ́lá Àjàyí pé kó fún wọn ní bẹ́ẹ̀lì, àmọ́ agbẹjọ́rò fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè Vivian Aigbadon ní kí ilé-ẹjọ́ má gba ẹ̀bẹ̀ náà, wọ́n sì sún ìgbẹ́jọ́ náà sí 30 oṣù karùn-ún ọdún 2023. Bó tilẹ̀ jẹ́ pé Ismail Shuaib Jimoh Yakubu àti Abdullahi Muazu tí wọ́n ti wà lọ́gbà àtúnṣe ìwà ọ̀daràn lórí ẹ̀sùn pé wọ́n fìwé ayédèrú gbé mọ́tò Toyota wọlé láti orílẹ̀-èdè Benin sí orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n tún gbé wá sí kóòtù kí wọ́n lè gba béèlì wọn, àmọ́ Vivian kò gbà. Ó ní tí wọ́n bá gba béèlì wọn ó máa ṣàkóbá fún ìwádìí tí ó ń lọ lọ́wọ́ lórí ẹjọ́ náà. Bẹ́ẹ̀ ni wọ́n sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2023 yìí. Dámiláre Abbas ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Èmi Abíọ́dún Olúwafẹ́mi ló ń kà á sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ Fagist TV.